ìbà Ọlọ́run, ìbà gbogbo ẹ̀yin èèyàn pàtàkì. Mi ò fẹ́ dá wa lágara. Ṣé ẹ mọ̀ wípé Adébíyẹyìn má ṣì báyìí àgbà ọ̀lẹ ni Yorùbá ń perú wọn. Gẹ́gẹ́ bí a ṣe fi tó yín létí ṣáájú àsìkò yìí wípé ohun tí a ó máa gbé yẹ̀wò ní ipò Baṣọ̀run ní ilẹ̀ Yorùbá. Kí ló bí ipò yìí gan? Kí làwọn nǹkan tí ó rọ̀ mọ́ ipò yìí? Ká tó lọ sínú ètò gan, ó yẹ ká kan sára sí àwọn ẹni iyì, àwọn ẹni ẹ̀yẹ tí wọ́n ṣe kóríyá fún wa ní gbogbo ìgbà. A dúpẹ́ lọ́wọ́ wọn, àmọ́ lóore. Torí bó ṣe bá ṣe bí ò bá sóúnjẹ, èmi a máa sọ wípé ìgbìyànjú asán, iṣẹ́ òfo lásán ló ń ṣe tí ò bá sẹ́ni jẹ́. Àmọ́ báwa ṣe é ṣe é níwọ̀n bá ṣe mọ̀ ọ́ ṣe mọ́, èyí sì ń bá wa fìfẹ́ gbà ẹ̀ ń tọ́ wa sọ́nà, ẹ̀ ń darí wa bó ṣe tọ́. Lọ́gọ́ Olódùmarè ọ̀kọ́kọ́ wa ò ní relẹ̀ o, ògèdè iwájú báyìí la ó máa lọ lóòrèkóòrè. A kí gbogbo èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa lásìkò yìí. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ lóòrèkóòrè, oore pàtàkì tí ẹ lè ṣe fún wa ni kí ẹ bá wa tàn kálẹ̀, káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò yìí kí wọn ó lè láǹfààní láti rí wa wò, kí wọn ó sì mọ̀ pé ojúlówó iṣẹ́ ìwádìí làwa ń gbé jáde ní ìkànnì tí a pè ní Ìṣẹ̀dálẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó yẹ ká nímọ̀ nípa àwọn nǹkan abínibí wa, kó má bàa wá di wípé àwọn àjòjì gbòdògbò ni ó mọ wá tókè ọ̀hún wa máa tọ́ka bí nǹkan ṣe rí lọ́ọ̀dẹ̀ wa fún wa. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Ẹ jẹ́ wá ṣe báyìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, bí Adébíyẹyìn má ṣì àgbà ọ̀lẹ, òkú ọ̀lẹ ni Yorùbá ń perú wọn. Táwọn ọmọ bá wàá dàbí òkú ọ̀lẹ, ẹ jẹ́ á lọ nú tí a fẹ́ gbé yẹ̀wò lónìí gan nísàn nítorí àsìkò wa. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Ṣé ẹ mọ̀ pé lásìkò yìí báyìí oyè Baṣọ̀run bí Baṣọ̀run lọ́hùn, pásítà gangan ni Yorùbá ń pè ní Baṣọ̀run. Kí ló bí orúkọ ipò yìí? Ṣé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí a ṣe máa ń mẹ́nubà ní ọ̀pọ̀ ìgbà, Yorùbá ò kàn kì í ṣàdédé pe nǹkan lórúkọ ṣá. Gẹ́gẹ́ bí òwe Yorùbá tó sọ wípé ilé làáwò kan tó sọmọ lórúkọ, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ń kíyèsí àyíká, àwùjọ, ìṣẹ̀lẹ̀ àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ àyíká kí wọ́n tó pe orúkọ nǹkan. Bí wọ́n ṣe máa ń kíyèsí nǹkan yìí, púpọ̀ nínú àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ó ní àwọn ìtàn gbòógì tí ó rọ̀ mọ́. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ oyè Baṣọ̀run kì í ṣe oyè tí ó kàn ṣàdédé wá bẹ́ẹ̀ ṣá. Ó ní ntóbi, ó ní tàn tó rọ̀ mọ́. Àmọ́ mi ò fẹ́ fúnra ara mi sọ fún yín ní tààràtà, bó tiẹ̀ ṣe wípé màá ní láti fi àlàyé kún nítorí pé ìjágara ohun bàbá. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ gbọ́ nǹkan tí bàbá wa olóyè àgbà Yusuf Ayọ̀ọ́lá Akíadé tí wọ́n jẹ́ Baṣọ̀run lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa oyè Baṣọ̀run, kéèmí gan tó tún wá bá wa fọ̀ sí wẹ́wẹ́ dáadáa. Ẹ̀yẹ ṣẹ́dùn ẹ má lọ ibì kankan o, àwa pẹ̀lú yín.
kò jọ pé ohun ọ̀hún fẹ́ jágeere o. Ẹ jẹ́ n tún gbìyànjú láti yí sókè díẹ̀ sí i. Ẹ jẹ́ n ṣe báyìí. Ó yẹ kí ó lè lọ sí òkè lápá ibí. Mò ń bọ̀. Tọrọ gáfárà ẹ má bínú. Mo rí i pé ohun ò lọ geere, kò jáde sókè níbẹ̀ o, ni mo ṣe wò pé ká tún gbé wò báyìí. Toró wù mí kẹ́ ẹ gbọ́ bí wọ́n ṣe sọ, kémi ò tó wá bí àlàyé tèmi lé. Ẹ ṣeun púpọ̀ kí n fún wa. Nígbà tí bàbá sí tí ẹ bá wà ní ìlú tí ẹ bá mọ̀, wọ́n á ní ọ̀sán lè lẹ́nu ìgbà tí wọ́n ti bẹ́ẹ̀ bá ti. Àti bí kan. So ó wá jẹ́ pé ìyá ọ̀lọ́ nígbà tí olùkọ́ pẹ̀lú àwọn bàbá wa yìí ní lálẹ́ gbèjì. Bọ́lí kìjà mọ́lẹ̀ ọkùnrin síbàtà wájú lákàlù wọn ní dandan wájú olùkú ewu ẹni olùkú ewu gbójú lójú lóhùn tó kún lọ ní àtìpá fẹ̀yìn tí nínú wọn táwa lọ. Ẹ jẹ́ n gbé báyìí. Mo rò pé ẹ gbọ́ títí torí àsìkò wa. Wọ́n ní ìgbà ìwáṣẹ̀ èyí ò ní pé ní àwọn àsìkò tó ti pẹ́ tí ẹnìkankan ò lè tọ́ka sí pàtó pé ọdún báyìí ni, torí pé àtẹnudẹ́nu ni. Wọn ò lè tọ́ka sí pàtó pé ọdún báyìí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Nígbà ìwáṣẹ̀ ní ìlú Ọ̀yọ́, èyún Ọ̀yọ́ àtijọ́, òkùnkùn bírímù ó ṣẹlẹ̀. Ṣé ò pé láyé àsìkò yìí tá a bá pè á ní ọ̀sọ́dòru, àmọ́ ní àsìkò ìgbà náà ó jẹ́ pé ọ̀sọ́dòru fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kìíní ke, ọjọ́ kejì ke, ó wá lọ bí oṣù mẹ́ta. Wọn ò wá mọ̀sán, wọn à mọ̀rú. Wọ́n wá wò pé a ti gbọ́ kí là á ṣe síwò eléwú odòwò làádọ́rùn lọ́rọ̀ yìí sí. Wọ́n wá fi ọkàn péjì, wọ́n gbalẹ̀ aláwo lọ, wọ́n ṣèwádìí pé ọ̀sán tó dòru tí àrójútùú tá àdọ́sán mọ̀ tí àdálẹ́mọ̀, bóun là á ṣe é bọ́ nínú irú èyí, kí ni nǹkan tí a ṣe sí i. Ìgbà tí wọ́n wá dífá, wọ́n nílò akọni tí ó lọ gbẹ́jọ́ wọn rò lóde ọ̀run, tí wọ́n fi lè wá ṣe àtúnṣe tí lójú ọjọ́ ṣe rí, pé nígbà tí wọ́n bá gbé ẹbọ kàǹkà yìí, tí wọ́n bá gbé sí ibi tó tọ́, ọ̀run ni wọ́n ó ti gbé wá sí ilé ayé. Nígbà tí wọ́n bá wá gbé ẹbọ ọ̀hún, tí ẹbọ fín, tí ẹbọ dà, tí ẹbọ ọ̀hún kanlẹ̀,
ìgbà náà ni ọ̀sán ó tó mọ́ ọjọ́ sàn tí òru náà ó sì mọ́ ọjọ́ òru. ọ̀rọ̀ wá kan ó wá sọ àwọn àgbààgbà ó sọ àwọn àgbààgbà lórí kọ́ pé bó lè yín ó ṣe tayé gbẹ́bọ lọ́rùn bẹ́ẹ̀ ni ọmọ nítọ̀ ń bá dọ̀hún tí ò bá bọ̀ mọ́ ń kọ́ gbogbo àwọn tí wọ́n fi lọ ṣeéṣe kálukú ń gborí sá ń bọ̀ ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ kàtàyé rọrùn níbi tí wọ́n ṣàti wá ń ṣe yìí ní akíkanjú kan ní ìgbà náà Gbẹ́nlá Àjàgbé wọn pò kọ bàbá òun nígbà náà ló wá ní òun ó lọ káwé fi di wípé tóbi gbogbo bá a ṣe ń dúró yìí bákankan náà inú òkùnkùn náà la ṣe ń gbé ẹ̀rọ olóko ráyè roko olódò ráyè rodò alágbẹ̀ẹ́ tí ó dé lágbẹ̀dẹ rọrí gan-an kò lè bóde nígbà ó ṣe wípé bírímù ni gbogbo ẹ̀ rí wọ́n wá wò pé ó dáa òun nítòun o èyí ò Gbẹ́nlá Àjàgbé òun ó lọ Gbẹ́nlá Àjàgbé bá gbéra gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lílọ tó lọ ó rí gbogbo nǹkan tí ó fẹ́ ṣe òrìṣe ṣùgbọ́n wọ́n wá ní ámú àmì ọ̀run yóò gbé padà wá pípé padà tó bá sì gbé padà wá á ní ibìkan tí wọ́n á ṣe lọ́jọ́ tí wọ́n á gbé nǹkan ọ̀hún sí ibi tó bá gbé sí òun ni wọ́n mọ̀ pè ní ilé ọ̀run bí wọ́n bá ti wá gbé àwọn ìpèsè ọ̀hún bí wọ́n bá ti gbé délé ọ̀run yìí á ní àsìkò tí wọ́n mọ̀ ṣe bó ṣe tọ́ lásìkò tí wọ́n bá kùnà láti bọ ọ̀run tí wọ́n bá gbé wọlé yìí tí wọ́n bá fi lè kùnà láti bọ́ òkùnkùn bírímù ó tún padà dé kò tún ní sí yàtọ̀ láàrin ọ̀sán àti òru mọ́. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ó ṣàgbé ẹbọ yìí o nígbà tí ó dọ̀rùn tí ó ṣe gbogbo ihun tó yẹ kó ṣe wọ́n wá tún fún un ní nǹkan ṣe àmọ̀ pé bí èèyàn bá gbé nǹkan lẹ̀ yóò gba nǹkan bọ̀ ihun tó wá gbé bọ̀ yìí wọ́n wá ní kó gbé lọ sí odò kan odò wọ́n pe odò òun ní odò Adòkúta Mẹ́rù odò òun sì wà ní ìlú Ọ̀yọ́ wọ́n ní wọ́n pe odò yìí ní odò Adòkúta Mẹ́rù ṣùgbọ́n bó bá wá ń gbé lọ ẹrù yìí ó fúnra rẹ̀ kọ́ ni ó gbé lójú odò náà á jẹ́ ọmọdé tí ò tí ì mọkùnrin tàbí àgbàlagbà tó ti bọ́ lọ́wọ́ ọmọ bíbí ẹ gbọ́ dáadáa o ọmọdé tí ò tí ì mọkùnrin èyí ò ní ọmọ kékeré ọmọ obìnrin tí ò tí ì bàlágà tàbí àgbàlagbà tó ti ṣíwọ́ ọmọ bíbí pé àwọn obìnrin yìí ni wọ́n á gbé igbá ẹbọ yìí lọ sí odò ọ̀hún bí wọ́n bá sì ti gbé débẹ̀ tí ẹbọ tí ẹbọ dá àwọn ìpele rẹ̀ yòókù ni ó kàn gbé síbi tí wọ́n bá ti ṣe lọ́jọ́ sí tí ó máa jẹ́ ilé ọ̀run nígbà ó padà dé wọ́n ṣe eléyìí tá a kọ́ ṣe wọ́n wá wò pé ẹrù eléyìí tó kù yìí níbo la gbé sí títí di ìgbà tí a fẹ́ ṣe ètùtù míì ọba wa ní ẹni tó bá bojú ògún nípa bìníbẹ̀ ò Gbẹ́nlá Àjàgbé ìwọ tó lọ ọ̀run tó gbé ẹrù wáyé tó ọmọ tí tójú ẹ tú ọ̀run tó tú ayé tó gbẹ́jú ayé lọ ọ̀run tó sì bọ̀ láti fún wa lọ́nà àbáyọ ìwọ náà ló ó mọ ṣàkóso rẹ ìwọ ní ló jẹ́ ọba aṣọ̀run ṣayé ṣó mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ọba ayé nìkan lèmi ń ṣe àmọ́ ìwọ tí o ti gbóyà láti lọ ọ̀run yìí ló jẹ́ ọba aṣọ̀run ṣayé láti máa bá wa mójútó ọ̀run bíbọ àti àwọn ètùtù tó yẹ fún ààbò àti ìṣọ́ ìlú ọba aṣọ̀run ṣayé pé wọ́n ló mọ̀ wá bá wa bọ ọ̀run ìwọ ló mọ̀ mójútó gbogbo ààtò tí nǹkan ó fi máa lọ bó ṣe yẹ tẹ́kọ̀ ẹ̀ máa ké bí ekúté yẹ ó ké bí ẹyẹ
ó ní orúkọ tí wọ́n sọ di orúkọ oyè ọ̀hún tí wọ́n sọ di Báṣọ̀run, bàbá Ṣọ̀run ṣayé, bàbá tí ń ṣọ̀run tí tó ń ṣayé. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. A kí gbogbo èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa, ṣe wẹ́ kú ìfẹ́ ìdí abínibí wa o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ẹ jẹ́ kí á túbọ̀ tan ọkàlẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ìkànnì yìí kí wọn ò lè mọ̀. Bákan náà la tún rọ̀ yín pé kí ẹ darapọ̀ mọ́ wa lójú òpó YouTube eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ abínibí wa. Ìṣẹ̀dálẹ̀ abínibí wa, ṣé ẹ mọ̀ pé tẹ́nítẹ́ní tèkísà ní tààtàn. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ẹ ti wá rí ibi tí a ti yọ orúkọ oyè yìí báyìí, bàbá Ṣọ̀run ṣayé. Àwọn míì àtún máa kí a tọ́ka rẹ̀ gẹ́gẹ́ bí ọba Ṣọ̀run ṣayé. Àmọ́ eléyìí tí bàbá wa olóyè Ẹ̀gbá Yusuf Ayọ̀ọ́lá Akíadé Ọláyínká one tí wọ́n jẹ́ Báṣọ̀run ìlú Ọ̀yọ́ ní àsìkò yìí, kọ́lọ̀ ń jẹ́ kí bàbá ó túbọ̀ pẹ́ nínú àlàáfíà ara, tí wọ́n ṣàlàyé fún wa tí wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ ní bàbá Ṣọ̀run ṣayé, eléyìí tí Gbénlá Àjàgbé tó jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ oyè náà. Lẹ́yìn ìgbà yìí ló fi wá di wípé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí ìdí mẹ́ta ni wọ́n ń jẹ oyè Báṣọ̀run. Wọ́n sì ti ní ètò pé bí igun kan bá ti papòdà, igun kejì ni ó tẹ̀lé, igun kẹta ni ó tẹ̀lé. Àmọ́ bàbá wa tó wà lórí ipò yìí gẹ́gẹ́ bí Báṣọ̀run lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ni wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ láti ìdílé Láyínká. Ó ní àpèlé oyè wọn ṣe ń jẹ́ Láyínká one. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yà tó mọ oore, tó mọ pàtàkì oore, ó ní ẹ̀yà Yorùbá. Òun náà lọ fi wá wò nígbà náà pé ẹni tó ṣerú oore yìí ó yẹ kí a pọ́nlé, torí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ètùtù yìí tí wọ́n gbé ẹbọ sí odò Adòkúta mẹ́rù yìí, òun ló ti di wípé ọ̀sán ń jọ̀sán, àárọ̀ ń jẹ́ àárọ̀, òru náà ń jòru, kò sí wípé ọ̀sán ń dòru mọ́. Wọ́n wá wò wípé ẹni tí ó ṣètò bí nǹkan ṣe lọ dáadáa, ẹni tó ṣètò bí ìgbà ṣe yí síre fún ilẹ̀ Ọ̀yọ́, ó tọ́ lẹ́ni tá a kà sí pàtàkì, ó tọ́ lẹ́ni tí a kàn sára sí. Ìdí rèé tí wọ́n fi wá mú bàbá Ṣọ̀run ṣayé yìí tí a mọ̀ sí Báṣọ̀run, tí wọ́n fi wá sọ di olórí láàrin àwọn olóyè pàtàkì ní ilẹ̀ Ọ̀yọ́. Ṣé ẹ mọ̀ wípé bí a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ Ọ̀yọ́, àwọn tí wọ́n jẹ́ olóyè pàtàkì àti afọbajẹ tá a tọ́ka sí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń ṣàkóso ìlú, àwọn ni a mọ̀ sí Ọ̀yọ́mèsì. Fáfàní ẹ̀yin tí ẹ ò bá mọ̀ tẹ́lẹ̀, Ọ̀yọ́mèsì là á pè wọ́n. Nínú àwọn Ọ̀yọ́mèsì, Báṣọ̀run wá ní alága. Báṣọ̀run ló jẹ́ alága àwọn Ọ̀yọ́mèsì, nítorí pé òun ni a tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni tí ojú rẹ̀ táyé tọ́run, tójú rẹ̀ tó gbogbo nǹkan tí ó yẹ, tí ó sì máa tó bí a ṣe ń ṣèlú. Pé tí a bá sọ̀rọ̀ nípa ìṣàkóso ìlú Ọ̀yọ́, lẹ́yìn bàbá wa ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà, ọmọ ikú tí kò gbọdọ̀ pọ̀ ọmọ àwùtáwù ò gbọdọ̀ gbédè. Tí a bá ti yọ ọwọ́ bàbá tàbí tí ò bá sí bàbá ńlé, Báṣọ̀run ló máa ń wà ní ipò aláṣẹ látàrí ohun tó bí oyè ọ̀hún, ohun tó bí ipò ọ̀hún ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Yàtọ̀ sí
àsìkò tí a wà yìí ni wọ́n sì ń ṣe ọdún Ọ̀run ẹni ẹ bá rí ẹbí. Ní Káà Baṣọ̀run sì ni ààyè ibi tí ó jẹ́ ilé Ọ̀run yìí, ibẹ̀ ló wà. Gẹ́gẹ́ bí bàbá wa ṣe ṣàlàyé, èyàn bàbá wa Baṣọ̀run ìlú Ọ̀yọ́, olóyè àgbà Yusuf Akíadé Ọláyínká wa, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé ó ní àsìkò tí wọ́n máa ń ṣọdún Ọ̀run yìí. èyàn fi hàn wípé gbogbo bí ilẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe ń tún lọ láti ibìkan sí ibìkan, bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń ka torí ìbẹ̀rù ìṣẹ̀lẹ̀ àtijọ́. Ṣé àmọ̀ pé wọ́n ní bọ́mọdé ò bá bá tàn àsìbá àrọ́bá, àrọ́bá sì rèé òun làwọn àgbà pè ní bàbá ìtàn. Pójú tí wọn ò tiẹ̀ tó àmọ́ wọ́n gbọ́ ọ wípé ní àwọn àsìkò kan wà tó jẹ́ wípé òkùnkùn bírímù ó gba ilẹ̀ Ọ̀yọ́. Àsìkò ìgbà náà ni wọ́n sì ti ya ibi tí a pè ní ilé Ọ̀run yìí, ni wọ́n ti yà sọ́tọ̀ lọ́dọ̀ Baṣọ̀run. Ìgbà tí ilé Ọ̀run yìí sì ti wà lọ́tọ̀ ló fi jẹ́ pé gbogbo ìgbà tí Baṣọ̀run bá ti ń sún láti ìlú kan sí ìlú kan, gbogbo bí ilẹ̀ Ọ̀yọ́ ṣe ń gbéra títí tí wọ́n fi dé ibi tí wọ́n wà báyìí tó jẹ́ Àgọ́dọ̀yọ́ tí wọ́n wà báyìí. Olóṣè ń jẹ́ pé bí wọ́n bá ṣe ń tẹ kọ́ká Baṣọ̀run ni wọ́n máa ń fi ààyè àwọn ilé mẹ́ta kan pàtàkì kan sílẹ̀. Níbo làwọn ilé mẹ́ta pàtàkì ọ̀hún? Mò ń bọ̀. Ẹ jẹ́ ń gbé dúró báyìí. Níbo làwọn ilé mẹ́ta pàtàkì tí a yà sọ́tọ̀ ní ilé Baṣọ̀run tó mú kí ilé Baṣọ̀run ó yàtọ̀ sí ilé àwọn olóyè yòókù? Ṣé ẹ mọ̀ wípé a sọ wípé gbogbo àwọn Ọ̀yọ́mèsì ní olóyè àgbà ní ilẹ̀ Ọ̀yọ́? A máa ti tọ́ka sí wípé Baṣọ̀run ni olórí àwọn Ọ̀yọ́mèsì látàrí ìtàn tí ó rọ̀ mọ́ ìyànsípò ipò náà. Ohun tó bí ipò ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ojú ẹ̀ tó lé tó di. Yàtọ̀ sí wípé Baṣọ̀run tún wá jẹ́ alága àwọn Ọ̀yọ́mèsì yìí, Baṣọ̀run náà tún ní àwọn olóyè míì lábẹ́ wọn. Mélòó làwọn olóyè ọ̀hún? Gbogbo ẹ̀ la ó máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tó bá di ní ọ̀túnla. A ní láti lọ báyìí nítorí ìdí pàtàkì kan. Ìbéèrè méjì mo fi lẹ̀ báyìí. A ní ilé Baṣọ̀run, Káà Baṣọ̀run, ẹ jẹ́ ń gbé báwọn. Káà Baṣọ̀run, àwọn yàrá mẹ́ta kan wà ń bẹ̀ tó mú kí Káà Baṣọ̀run ó yàtọ̀ sí gbogbo káà tí ń bẹ nílé Ọ̀yọ́. Kí làwọn yàrá mẹ́tẹ̀ẹ̀ta? Baṣọ̀run gẹ́gẹ́ bí olórí àwọn Ọ̀yọ́mèsì ní ilẹ̀ Ọ̀yọ́, àwọn náà tún ní àwọn olóyè kan lábẹ́ wọn tí ó ní àsìkò tí wọ́n máa ń wá ṣe ìpàdé nínú Káà Baṣọ̀run. Àwọn wo làwọn olóyè yìí? Lẹ́yìn náà, láti ṣe àpọ́nlé aya olóyè pàtàkì, ìyàwó Baṣọ̀run ò kì í pè wọ́n ní ìyàwó lásán. Gẹ́gẹ́ bí a ṣe ń pe olórí aya ọba, gẹ́gẹ́ bí a ṣe ń pe aya ọba ní olórí, ó ní orúkọ pàtàkì tí à ń pe àwọn ìyàwó Baṣọ̀run náà. Pàápàá jùlọ ìyàwó Baṣọ̀run àṣìṣẹ́gbà tí ó yàtọ̀ sí àwọn Baṣọ̀run àfidálọ́lá tí ó pọ̀ jàǹtìrẹrẹ láwọn ìlú àti ìletò lásìkò yìí. Àwọn tí a bá sọ̀rọ̀ nípa Baṣọ̀run ní ilẹ̀ Yorùbá, Baṣọ̀run ẹyọ kan olówà, ilẹ̀ Ọ̀yọ́ sì ni Baṣọ̀run ọ̀hún wà. A sì ti mẹ́nu bà nǹkan tó bí oyè Baṣọ̀run ọ̀hún. Àwọn yòókù àwọn ilé wo ẹyẹ mo ti mẹ́nu bà gan mẹ́ta ni. Àwọn yàrá mẹ́ta kan wà ní ilé Baṣọ̀run tó mú kí ilé Baṣọ̀run yàtọ̀ sí
gbogbo àwọn ilé àbí àwọn káà yòókù kí làwọn ilé ọ̀hún. àwọn wo ni àwọn olóyè tí wọ́n wà lábẹ́ Baṣọ̀run? kí lorúkọ tí à ń pe ìyàwó Baṣọ̀run? àwọn tí a ó máa nà sí wẹ́wẹ́, tá a máa fọ́ sí wẹ́wẹ́, tá a máa bá yí sáré ìgbà téèyàn bá ń sá ẹ̀jẹ̀ lórí àpáta ní ọjọ́ ẹtì nu. ẹ má bínú pé a ní láti ṣẹnu ní dédé síbí ní àsìkò yìí. a kí Ọ̀jẹ́ṣínà, ẹ máa ṣeun láti ìlú Brazil, ẹ ṣeun adúpẹ́ ẹ kú ìfẹ́ wa, ẹ tún bá wa tàn kálẹ̀, ẹ ṣe ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa ètò yìí. dédé aago mẹ́rin náà ní kẹ́ ẹ pàdé wa lọ́jọ́ ẹtì o, ká wá sọ àsọkúnná nípa ipò Baṣọ̀run ní ilẹ̀ Yorùbá. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi, bí máa ń lé mi ò ní bá wọn lọ ilẹ̀ ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ọ̀kan tó lọ tí ò dé sálẹ̀ odò. èmi ni màá lọ, gbogbo ẹ̀yin èèyàn rí ẹ̀yin èèyàn yìí tẹ́ ń fẹ́ wa náà ni màá tún bá pàdé ní ọjọ́ ẹtì ní o ní dédé aago mẹ́rin. títí dìgbà náà, ire lójú owó rí o, ògèdè ire ni a máa jẹ́ tiwa àṣẹ Ìlédùmarè. ẹ ṣeun o, ibi ò ní bá mi, kò ní bẹ́yìn, kò ní bọ́ kankan wa.